Hello everyone, welcome to Tony Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Easy. Sorry, bó ṣe rí mi yìí, ṣó ń gbọ́ mi. Mo ẹ̀ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ni. Ṣé nǹkan tí mi sọ yẹ, mi máa ń ṣiṣẹ́ gan. Mo máa ń lọ síbi iṣẹ́, àwọn èèyàn máa ń rí mi níbi iṣẹ́ dáadáa. Mo ẹ̀ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ni. Mi ì tí sùn. Ṣé nǹkan tí mi sọ yẹ. Sorry gbogbo yánmayànmá tó ń sọ lẹ́nu. Gbogbo yánmayànmá tó ń sọ lẹ́nu. Kúkú jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀. Kò yẹ kí wọ́n bẹ́ láàárọ̀ báyìí torí àárọ̀ máa ń quiet ẹ mo kàn wò wípé tí n bá lọ ní kí n lọ sùn bẹ́ẹ̀ yẹn kó má máa rò pé àbí wọ́n ń bẹ̀rù ẹ àbí nǹkan kan ni jọ nítorí Ọlọ́run nǹkan tó sọ olóòlọ́kọ ló sọ onílàtí olọ́kọ ẹni jọ kí ló wá fa wàhálà kí ló fariwo báyìí olóòlọ́kọ onílàtí oní ọkọ ẹni jọ kí ni ariwo báyìí ṣé o fẹ́ fọ́kọ méjì ni mo bí ẹ́ léèrè ni ṣé o fẹ́ fẹ́ ọkọ méjì ni torí kò yé mi understand ẹ because ó sọ pé o ní ọkọ onílàtí olóhùn lọ́kọ ẹ so kí wá tún wá ní wàhálà ẹ ṣé o tún fà fàṣà ìdí ni torí kò yé mi ṣó fẹ́ àwọn méjèèjì pọ̀ ni kò yé mi because nísìn mo rí pé ó fẹ́ máa bá mi máa tákù ó fẹ́ máa bá mi máa tákù bẹ́ẹ̀ ni pé orogún lèmi àti ẹ̀ èmi àti à kì í ṣorogún à kì í ṣorogún rárá ni chat ẹ nígbà tó ṣe lánàá mi ì sí ń bẹ̀ later ni wọ́n sọ fún mi pé o ṣe chat tó ń sọ oríṣiríṣi wá ń ṣe èpè jọ ṣe nínú chat tí mo ṣe sórí èpè kankan nínú ẹ̀ ni sórí èpè kankan nínú chat tí wọ́n ṣe nígbà táfà Saheed gan pè wọlé ta lórí tó ṣépè nínú wọn nígbà tí PNP pè wọlé ta lórí tó ṣépè nínú wọn kò sẹ́ni tó ṣépè nínú wọn òun fi wọ́n pa lórí péèjì ẹni àwọn tó dẹ̀ fi ń pa lórí péèjì ẹ àwọn náà ní right láti lọ sí any page láti ní káwọn náà ṣe kí ní káwọn náà fi ẹ pa ó ti ń ṣe fún wọn ti pẹ́ wọ́n dẹ̀ wá sórí péèjì mi náà wọ́n fi ẹ pa ń bẹ̀ kí wá ní wàhálà kí wá láriwo ṣé o ti di rédíò asọ̀rọ̀mágbèsì ni wàá bú àwọn èèyàn wàá sọ̀rọ̀ sáwọn èèyàn o dẹ̀ fẹ́ kí wọ́n dé ẹ lóhùn padà níbo ni wọ́n ti ń ṣe é o fẹ́ fi wọ́n wé yàmàyàmà o fẹ́ sọ̀rọ̀ sí wọn jákujáku àmọ́ o dẹ̀ fẹ́ kéèyàn kọ́kọ́ sọ̀rọ̀ kankan nípa ìwọ o ní àfà Saheed Shittu pè sórí chaati mi who are you ta ni ẹ́ láti máa sọ bí tí àfà Saheed Shittu fẹ́ lókun síbi tó fẹ́ wọ̀ ta ni ẹ́ ṣọkọ méjì ló fẹ́ ni jẹ́wọ́ ohun tó ń ṣe ẹ́ Lizzy jẹ́wọ́ nǹkan tó ń ṣe ẹ́ gan tó tún fẹ́ fà Saheed Shittu ni tó fẹ́ fà Saheed Shittu lọ fà Saheed Shittu má mẹ́mi lórogún má mú mi ní orogún mi ò ń ṣe fọlá ẹ mi ń ṣe fọlá hello mi kì í ṣe fọlá má mú mi ní orogún torí ń sìn mo rí pé o ti ń fi orúkọ mi o ti fi ń ṣe chat o ti ṣe oríṣiríṣi o ti sáré mú mi lórogún má gbàgbé orogún ẹ fọlá lórogún ẹ má gbàgbé kó wá máa fèsì mi n tó bá fẹ́ gangan ni kó sọ tó bá jẹ́ pé o fẹ́ fàfà Saheed Shittu ni kó sọ àwọn mẹ́mi ní orogún òun bú wọn òun sọ̀rọ̀ sí wọn òun fi wọ́n pa
òun bú PNP òun sọ̀rọ̀ sí wọn owó fẹ́ kán dákẹ́ kán máa wò ẹ́ kán máa sọ̀rọ̀ níbo ni wọ́n ti ń ṣe irú ẹ̀ ṣé wọn ò mọ̀rọ̀ ń sọ ni wọn ò lè sọ̀rọ̀ sí wọ́n padà kán dẹ́ ẹ lóhùn ni àbí ti kí ni òun bú àwọn géńdé àwọn baálé ilé tó jẹ́ pé Ọlọ́run ṣe kí ni Ọlọ́run kẹ́ tọ́lọ́run ṣe lógo tọ́n bá ń sọ pé big boy wọ́n á pè wọ́n pé big boys ni wọ́n wọ́n ń bú wọn ọkọ tiẹ̀ ò fẹ́ kán sọ̀rọ̀ sọ́kọ tiẹ̀ òun yàká sí wọn òun rúdù sí wọn wọ́n kàn dẹ̀ pé wọlé sórí chat mi lásán ó di wàhálà ó dariwo fún ẹ fi tiẹ̀ ṣe tiẹ̀ náà ṣe tiẹ̀ lórí chat ẹ náà ṣe bó ní péjì tó ti ń ṣe tó jẹ́ pé ojoojúmọ́ lòun wá bẹ̀ tó ti ya wèrè síbẹ̀ tó jẹ́ pé o ti fokó síwín ọpọlọ ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ tó ń gbá lójoojúmọ́ ọ̀rẹ́ mi kí n máa ṣe chat lójoojúmọ́ kí ni mò ń bá ká kí ni mò ń wá kí n fẹ́ máa ṣe chat lójoojúmọ́ fún kí ló dé kí ló sọnù lọ́wọ́ mi ìwọ ló wá ń ṣe chat lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ lò nísinmi ó jẹ́ fúnra ẹ nísinmi mo rí pé láti àná ìjẹta yẹn tí mo ti bá sọ pé Alfa Saheed Shittu ọkọ mi mo rí pé ara ẹ ń gbóná mo rí pé o ná màmọ́ kọjú sí Fọlá o kọjú sí Fọlá èmi àti àkínṣorogún Fọlá lorogún ẹ má kọjú sí mi rárá ni nígbà tó ń bú wọn tó ń sọ̀rọ̀ sí wọn àwọn odidi baálé ilé òun sọ̀rọ̀ sáwọn odidi baálé inú ilé wọ́n ń wù ẹ́ Alfa Saheed. kí ló dé mi ìfẹ́ wàhálà fún ẹ náà ó ṣe dé láti ibi iṣẹ́ ni náà ó ṣe dé láti ibi iṣẹ́ ni náà ó lè ṣe sùúrù fíìl fóbìnrin lẹ̀ mi ò fẹ́ wàhálà ẹni wàhálà fún ẹ. Alfa Saheed Shittu mi ní gbà mi ní gbà ẹ ń sọ ṣe ni pé kí n má sọ̀rọ̀ àbí ẹ rí gbogbo nǹkan tó ń sọ ni ibi iṣẹ́ ni mo wà lánàá ẹ rí bó ṣe ń sọ̀rọ̀ sí mi ẹ dé láti ibi iṣẹ́ ni náà ẹ rí bó ṣe ń sọ̀rọ̀ sí mi tó ń ṣépè fúnra ẹ̀ kí ló fa èpè. normal tí ewé máa ń ṣépè nìyẹn. ẹni normal tí ṣé mi ṣépè ni ẹ rí bó ṣe ń ṣépè fún mi ni fúnra ẹ̀ ni. tó bá ṣépè ìwọ máa wọlé lórí èpè tó ń ṣe ó mọ̀ pé ó lè máa dọ́gbọ́n jẹ́lọ́sì pé Alfa Saheed ò fẹ́ òun o ọmọ kí lórúkọ èyí ló tàgẹ̀ èyí ló ń fẹ́ kí ó lè máa ìyẹn náà lè máa dùn lọ́tọ̀. ẹ rí update tó gbé jáde láàárọ̀ yìí ó ní Alfa Saheed Shittu sí lọ́dọ̀ ó ti lọ ó dó mi jọ kí ni tiẹ̀ kí ni tiẹ̀ torí Ọlọ́run kí ni tiẹ̀ single girl ní mi kí ni tiẹ̀ mi lọ́kọ. mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá ti dẹ ìwọ náà o ti ń dọ́gbọ́n fẹ́ máa ṣéǹjì bọ̀ tó bá ti dẹni tó ti ń wọ̀ jáàbù kí ló dé a máa ṣe nìka tí ò ṣe ìdáhùn èèyàn máa sápamọ́ ṣe nínú kọ́nà tọ́lọ̀ ṣe nínú kọ́nà kan tí wọ́n rà sápamọ́ tó gbọ́ wọn ra àwọn mọ́kànlá ṣe confam a máa ṣe nìka ìfapẹ́ gbogbo èèyàn a ṣe London a ṣe Nàìjíríà tá a máa fún gbogbo the whole world ó ṣàṣe sùúrù torí Ọlọ́run má bàa pariwo. my dear ọmọ rẹ ń bí mi nínú my dear. bóyá kò lè dáa fún tó padà wá lọ tó lọ padà lọ gbàdúrà èèyàn ó máa ń dùn yàn. my dear so torí Ọlọ́run ṣe ti jọ. my dear mi ò ṣe my dear ṣe ní nǹkan tẹ́yìn náà lọ ń fà wá lé fún mi ń sìn ta ló ní kẹ́ lọ máa tó sírú ọmọ bẹ́ẹ̀ yẹn. kí lè tẹ lọ ń tó sírú ọmọ bẹ́ẹ̀ yẹn. má bínú. ẹ wo bó ṣe fẹ́ sọ mí dorogún sìn tó fẹ́ máa jẹ́ ká máa jà ní pọ́blíkì báyìí nítorí tó bá yá sí wọ́n là ń jà sọ́kùnrin. Gbọ́n nǹkan tó sọ ni báwo ló ṣe mọ̀ pé sin oko ó lẹ̀ tún sórí ó lẹ̀ sin orí oko àná ló tún sọ yẹn báwo ló ṣe mọ̀ pé sin oko báwo ló ṣe mọ̀ pé sin oko ó sọ yẹn náà ó ní Alfa Saheed tí ó ló sin oko Alfa Saheed tó jẹ́ kó kú oko Saheed sin oko ó ló sin oko ẹni tó jẹ́ kó sin oko mo ní àwèrè máa lọ́mọ yìí.
gbọ́ bẹ́ẹ̀ yẹn ó sọ ó ní Saheed tó jẹ́ kó sin oko Saheed tó jẹ́ kó sin oko mo ní kí ló kùn ẹ́. àwọn olóyìnbó máa ń pòwe kan pé ọmọ ẹni drowning man clutching a straw wọ́n tún wá ní drowning woman do the same ọmọ tó máa kọ́ tó mi dẹ̀ǹdà ẹ̀tàn tó bá ní drowning man clutching a straw ẹni èèyàn bẹ́ẹ̀ tó jábọ́ sínú omi tó wá ń ṣe bìtìbìtìbìtì tó ṣàn wá way out láti jáde bómi ṣe ń gba imú ẹ̀ wọlé ló ń gbẹnu wọlé ló ń gbé tí jáde kò sí tí ò lè dìmú láti àti sustain kó má bàa sink. Drowning woman do the same. People kojú obìnrin náà lọ jábọ́ sínú omi tó a máa ṣe gbùdùgbùdùgbùdù ó fẹ́ jáde kó omi yẹn kò fẹ́ jẹ́ kó omi yẹn sápá lórí bómi yẹn ṣe ń gbàmú wọlé ló ń gbàdí wọlé ló ń gbà wẹ́bí wẹ̀ wọlé. Kò sí tí ò ní dìmú kò sí tí ò lè sọ. Èèyàn tó pè mí tó wò mí ṣùṣù pé àfáàgbé àfihàn abẹ́ bí ṣùkú tó pè mí bẹ́ẹ̀ inú mi dẹ̀ dùn tí wọn náà bá mi fún lésì. ó dẹ̀ wá ń sọ lánàá oní ó lẹ́nu tó yẹ kó sí oko ni kí n tiẹ̀. ilé tó tó wájú gbogbo ẹ̀dá mi gbóòórùn mọ́lẹ̀ yìí ó dẹ̀ lọ dì í ó dì í náà ó tó gbogbo ìṣẹ́lẹ̀ tó di ṣùkú wọ́n tó pè mí lórúkọ bẹ́ẹ̀ ó máa bá ẹni tó búlẹ̀ ìbùkún òun náà lẹ́sìn tó máa fún ẹ lórí ẹ̀ èmi dẹ̀ òyìnbó ń dùn èmi wàá kọ̀ máa gbó bí ajá kò dùn mí èmi ẹ̀ nítorí tẹ̀ ṣe láìf mo tún rí sí eléyìí páàsì mẹ́sẹ̀jì fún tó bá bẹ́ẹ̀ kí n fóun lẹ́sì tó bá bẹ́ẹ̀ kí n fóun ní èsì tó bá bẹ́ẹ̀ kí n fóun lẹ́sì o ó máa kò ní wọ máàsì sójú sẹ́. ó ti ṣe kò wọ máàsì lánàá kò wọ máàsì lánàá gbogbo tó ń kùn sójú akọkọ clean ni agbé ojú bẹ̀rẹ̀ fún wa bá mi dà. ó ti gbé wá ó ti gbé ojú bẹ̀rẹ̀ fún wa. tí o ti wọ kíní sójú máa fún lẹ́sì. ó ti gbójú bẹ̀rẹ̀ fún wa lánàá. a mọ̀ pé mo jiná ńlẹ̀ gbogbo tó máa rí píkṣọ̀ ọ̀rọ̀ tó rí píkṣọ̀ ọ̀rọ̀ yẹn ẹyọ kọ̀ọ̀kan ní máma tó tẹ̀lé àwọn lẹ́yìn ìfọ́pá ẹ̀ máa ga inú ìjà àwọn màmá dẹjọ́ pariwo. àfáàsà yìí jẹ́ máa gbà mí lọ́wọ́ ọmọ yìí kẹ́ ṣé mi àti ẹ̀wá jọ jẹ́rogún ni ẹ máa gbà mí lọ́wọ́ ọmọ burúkú yìí ṣé mi àti ẹjọ́ jẹ́rogún ni ló fi fọ́ lálẹ́ ǹsìn lèmi lórogún ẹ̀. kò lè èmi lórogún ẹ̀. ìfù gan kò lè dárin mi àti ẹrù ìfẹ́ yìí dà mí lóhùn má dà lóhùn sílẹ̀ ó ń jíkọ̀ rẹ̀ pé àfẹ́sẹ̀ ìdí ọmọdé ló lọ fún sí tó ń dùn nìyẹn ọmọ tó ṣẹlẹ̀ sílẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ẹ lọ. mọ̀ pé mò ń sọ fún ọba àwọn èèyàn pé irú ìwọ yìí bó ṣe wà yìí tí ọba rí ẹ wọ́n rí pé decent girl ní ẹ. níjọ́ tí mo rí ẹ ní London mo wò bẹ́ẹ̀ pé ọkùnrin tó bá pọ̀ fòrú ọmọdé yìí ẹ gbàgbé gbogbo ẹyẹ ẹ gbàgbé orí íńtánẹ́ẹ̀tì o tí mo rí ẹ ní London tí mo bá ọmọ eléyìí irú ọmọ eléyìí irú ọmọ àlùjọ náà lélẹ́yìn kọ́lọ̀ bá wa ṣe lẹ́yìn tó máa kó tiẹ̀ máa wọ̀ jáàbù kó máa bọ́ ọ́nú lé irú ọmọ eléyìí mo ń gbé báyìí mo gbé àmì ìlẹ̀ fọwọ́ kẹlẹ́ yìí o lẹ́yìn kí ọ lọ mú gílọ́ọ̀fù kó wọ̀ sọ kí ọ tó pé tí gbogbo ẹ wá dàbí ẹja mo wò pé bí ẹja mo wò ọmọ àlùjọ náà lélẹ́yìn o mo yín ṣe bí mo wá ń ṣe bí mo bẹ̀rẹ̀ máa ṣe bí kẹ́síkó ọmọ ló dúró báyìí ṣe ara rí ọlọ́dà sóríire ọkùnrin tó bá lùsì ẹ olùsì kọ wà láì kò lè gé ní irú ẹ̀ mọ́. ṣé ń gbọ́. ọkùnrin tó bá lùsì ẹ kò lè gé ní irú ẹ̀ mọ́ láyé. ṣé ń gbọ́. orí mi fẹ́ tẹ̀lé pé ṣé ìwọ màá wá fi ìrúwọ̀ wéwu ọlọ́mọdé ṣọ́ọ̀tì o. Ọlọ́run ní jẹ́ ṣọ́ọ̀tì o. Àmín ọkọ mi. Ọlọ́run ní jẹ́ ṣọ́ọ̀tì o. Àmín ọkọ mi. Ẹ̀bẹ̀ ọkọ mi kí ló dé tára wá ń sábà yìí tó wá ń sọ pé ẹ̀sìn orí oko kí ló tára ń tọmọ yìí. Báwo ló ṣe mọ̀ pé ẹ̀sìn orí oko? Àbá Saheed báwo lọmọ yìí ṣe mọ̀ pé ẹ̀sìn orí oko? Ṣé ti ṣe 1 or 2 round ló fi mọ̀ ni? Báwo ló ṣe mọ̀ pé ẹ̀sìn oko? Báwo lára ta ànígbà tó sọ bẹ́ẹ̀ kò mọ̀gbà tó sọ bẹ́ẹ̀ online ìgbà tó ń ṣe chat lọ́wọ́ kò mọ̀gbà tí kò níyẹn jáde lẹ́nu ẹ̀ ó ní ṣáfà ọ̀sán Saheed tó jẹ́ pé sin oko Saheed tó jẹ́ pé sin oko mo ní báwo ló ṣe mọ̀ pé wọ́n Saheed sin oko Saheed tó sin oko mo ní bá mi bí pé ṣé ó kẹjẹ mi bí fúnra mi you wey dey say Saheed sí to don sin orí oko do you see me rí
You see me really? Bami B. If you don't be for me, say, but yeah, say you see me. You see me? Mo ti di Fọlá ẹgbà mi. Mo ti di Fọlá ẹgbà mi. I don't see you go. Only so cool so more. Only I'm dirty. Àfà Saheed ẹgbà mi. Kí ló tó wá sọ mi dorogun? Kí ló tó wá sọ mi dorogun ṣe? Update tó ṣe. Ó ní èmi lọ do Àfà Saheed ó ní bá ṣe dóra wa. Mo ní kí ló kọ ọmọ yìí? Kí n tiẹ̀ mi ìlọ́kọ́ single girl ni mi started single girl ni mi ìlọ́kọ́. Anybody ló lè application. Mi ìlọ́kọ́. N tó dùn nìyẹn pé Saheed ọmọkùnrin ló dó yìí. Tó bá rí mi n tó dùn nìyẹn pé ọmọkùnrin ló dó ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Ẹ̀bẹ̀ ó ti ní African Michael Jackson. Ọkùnrin bá ò dá lẹ́nu ẹ̀. African Michael Jackson ńkọ́. African Michael Jackson ńkọ́ ọ̀là tí orí ẹja. Ṣọ́kó fẹ́ fọkọ méjì ní ẹgbàá míì. Wọ́n ló fẹ́ là tí orí ẹja tó fẹ́ fẹ́ Àfà Saheed. Kò lè darí wa arú máa dàrí lóhùn. Jẹ́ máa tẹ́lẹ̀ sáwọn tí àwọn tó wá sọ́dọ̀ mi tí mo bá sọ̀rọ̀. Tó wá sọ mí dorogún. Wọ́n ṣé mi àtẹ́jọ́ orogún ni. Wọ́n fẹ́ wá ṣe ṣáàtì bí Àfà Saheed ṣe dó lé bó ṣe dó mi. Àbẹ́ẹ̀ni pé wèrè lọ́mọ. Ẹni pé wèrè ni. Ẹni kọ́mọ yìí ti ya wèrè. Yóò gbé jáde. Kí n tiẹ̀ náà ṣé mo lọ́kọ mi lọ́kọ kí wá ń tiẹ̀. Bá mi ṣàlàyé torí pé àwọn ẹlòmíràn mọ tó dárí lólẹ̀ o. Ó pé dédé ni mo dúró mi. Kí ló dé tó ń bú mi tó fi ń bú mi pé èmi bá bí sẹ́sà ajá kàó láyé. Kí ló tó fi sọ ní tí ò ṣẹlẹ̀ wáyé tó parọ́. Èyí àtàlájà kàó láwùjá ẹ̀jẹ̀ kò sí jà láàrin. Tó ń gangan fún yẹn láyé ẹ̀kọ́ yẹn parọ́ mọ́ mi mọ́. Tó bá ń parọ́ mọ́ gbogbo èèyàn tó gbẹ̀yìn tó gbẹ̀yìn ń fà fún pé dìgbòlugi ni o. Tó bá ń dìgbòlugi ẹ̀. Tó bá ń gbà mí bó ṣe ń dìgbòlugi káàkiri afárá kó gẹlẹ́gùn àríyáwá fàyà. Gbogbo ìdán ṣe yẹ pé ó máa bá ṣe ọjọ́ gbogbo yẹn fún ẹnu ni. Ó ṣe wébi. Èmi ò tí ì rí ti ẹ̀rù ni pé mo kàn sílẹ̀ pé ìmọ̀ kọ́kọ́ jáwèrè lọ. Kọ́kọ́ jáwèrè síwájú dáadáa kó sínwín lọ. Ni mo ṣe ra fún jẹ lórí fọ́ìsì báyìí díẹ̀. Ọkọ̀ fún jẹ lórí fọ́ìsì. Tí n bá gbójú jáde fún. Kò sígbà tẹ́ẹ̀nì gbẹnu sí máìkì fọ́mọ yìí. Kí ni mo ṣe fọ́mọ yìí? Wọ́n pè sórí cháàtì mi. Òun bú wọn, òun sọ̀rọ̀ sí wọn, òun rúdù sáwọn àgbà àwọn tó jẹ́ pé bá lè lé ni wọ́n sọ̀rọ̀ wọ́n wù ẹ́. Wọ́n wá pè sórí cháàtì mi lásán, ó wá bẹ̀rẹ̀ sí ní tara. Òun ló fọwọ́ ara ẹ̀ fa wàhálà mi. Jẹ́jẹ́ mi mo lọ mi o. Tí mo bá wọn yàn sábẹ́ kọ́ọ̀tì bẹ̀rẹ̀ kọ́ bá mi kọ́ọ̀tì ẹ̀. Wáì tó parọ́ mọ́ mi pé mo bá bí sẹ́ẹ̀sì àdájà kàó lájẹ. Torí pé mi fẹ́ dá skul tèmi lẹ̀. Wáì tó parọ́. Kọ́ọ̀tì lọ ṣépè fún mi. Ó lè ṣe sọ kíní yẹn, ó ti sọ kíní lájọjọ, ó rìpítẹ̀ mo kọ̀ máa ń dákẹ́. Alájà Kálọ̀ ní dáná. Tí wọ́n ti pí àbí bẹ́jọ́ ń jà yín òní kó máa dún mi mọ́rọ̀. Ẹjọ́ máa jàjà yín lọ kò kàn mí, èmi ti bí kẹ̀kẹ́ mi lọ, mi ò tẹ̀ ẹ̀mí tó gbá ariwo tó ń ṣẹlẹ̀ o. Alájà Kálọ̀ ní dá lóhùn. Mi ò jẹ́ ẹ̀mí ò dá sí. Ó dẹ̀ wáyé tó wá ń jó mi mọ́, ó ní ìfún bí àbí àgbà fẹ́ ṣí tu ọdí bára wọjà ó kí ló kún ẹ̀, má jó mi mọ́rọ̀. Nígbà tí mo wá rí èmi wá fún léṣe rẹ̀ kan ló wá jáwé rẹ̀ pé ayé òun ti bàjẹ́ o, ayé òun ti bàjẹ́ nírasẹ̀. Àdàlọ́wọ́ máa ṣe fàájì ẹ̀ lọ́wọ́ máa pẹ̀ pàlà. Ṣé o ti gbọ́? Mo ti gbọ́ jẹ́ kí n ti sọ̀rọ̀ díẹ̀ fún mi tó torí ara mi mú kàn ń pẹ́ mo fẹ́ lọ sùn tẹ́lẹ̀ mo kàn pé tí bá lọ sùn mọ́. Má ṣe ẹlẹ́ṣẹ̀ lọ́rùn fún mi. Ó lè ṣe sùúrù. Jọ má ṣe ẹlẹ́ṣẹ̀ lọ́rùn fún mi. Jọ ṣé o ti gbọ́? Hello mo ti gbọ́ yín. Má ṣe lọ́ọ̀rì láàf. Wọ́n sọ ẹ̀dọ́ ọmọbìnrin inú tí mo fi dùn pẹ̀lú ẹ̀ nìyẹn. Ó ń ṣe irú ajá ìgbòlógi tó kàn ń gbó kiri tó ń bá gbọ́ pé mo sọ pé ọkọ mi Àfà Saheed Shittu ara ẹ̀ dẹ̀ ń gbóná kò dẹ̀ lè sùn láti jọ́ yẹn. Kò lè sùn. A ṣe sùn. See what I miss? Àwọn ní kìsì wọn ní do you see what you miss? Ẹ gbà mí ṣé mi mo gbọ́ kó lọ́wọ́ ẹ̀ ni? Àfà Saheed ṣé mi mo gbọ́ kó lọ́wọ́ ẹ̀ ni? Kọ́ wá gbé bọ́tò mi sí ẹ̀ kọ́ wá ń dọ́wọ́ ẹ pé kọ́ wá gbé bọ́tò ẹ̀ kọ́ wá ní do you see what you miss? Àfà Saheed báwo ló ṣe mọ̀ pé sórí oko báwo ló ṣe mọ̀? Do you see what you miss? Ó dẹ̀ ní sọ́lá ó dẹ̀ ní Saheed tó sórí oko Saheed tó sí orí oko mo ní báwo ló ṣe mọ̀? Báwo ló ṣe mọ̀? Ó sì náà ni.
bẹ́ẹ̀ mi sí gbẹ́rẹ́ èmi tó sì gbẹ́rẹ́ kọ̀ọ̀kan lára mi gbẹ́rẹ́ kan kò sí gbẹ́rẹ́ yín lára mi ká tó wá sọ gbẹ́rẹ́ kò sí gbẹ́rẹ́ yẹn kọ́ lára mi. àwọn ń tọmọ yìí o àwọn ń tagbọn o ó lè sáré gbọ́ déètì jáde lẹ́yìn òun fẹ́ wá sọ bó ṣe bá ara wọn sùn òun fẹ́ wá sọ bó ṣe dóra wọn ní àná. tó mọ̀ pé ó ẹ̀ṣẹ̀ dé láti fi ṣẹlẹ̀. wí lọ́mọ yìí o. torí Ọlọ́run. ọ́bíìsì ẹ̀ tí mo rí lóṣù nígbà tó òun fẹ́ wá sọ bó ṣe dóra wọn òun fẹ́ wá sọ bó ṣe dá fàáfàá jẹ́ ó sọ tó fẹ́ sọ ó ń dún òun fẹ́ wá sọ bó ṣe dóra wọn. ó ń dùn jẹ́ ó máa dùn lọ máa pẹ́ padà jẹ́ sáré àtẹ́ńtì sáwọn tó a bá mi máa pẹ́ padà. All right, salam alaikum. Alaikum salam. Lizzy. Jọ kí ló ń tẹ́ lára kí ni nǹkan tó fẹ́ kí ló ń tẹ́ lára gangan náà? Ó ń bú àwọn èèyàn ó fẹ́ kàn dẹ́ ẹ lóhùn padà. Ó ń sọ̀rọ̀ sí wọn ó fẹ́ kàn dẹ́ ẹ lóhùn. Ó ní wọ́n máa finish Alfa Saheed. Kí ló fẹ́ fi finish Alfa Saheed? Ṣé péjì ẹ tó ṣẹ̀ṣe tó fẹ́ grow òun ló ṣe ń ṣe wọ́nranwọ̀nran tó ń ṣe yẹn. Kí n tiẹ̀ single girl ni mí kò sí nǹkan tó kún ẹ pẹ̀lú life mi ì lọ́kọ bóyá mo fi ṣeré ni o ó wá jó òǹtọ́ ni o kò kún anybody níwọ̀n ìgbà tí mi ì bá ti lọ́kọ mi ì bá Alfa Saheed. Talele. Stop saying that, please. I'll block you. Stop it. Okay? One sọ̀rọ̀ síyàn, one búyàn. You only they are rolling in kini. I will know you. Ta ló mọ̀ ẹ́ rí. Can you leave my page now, okay? So tó bá ń bú wọn, tó bá ń sọ̀rọ̀ sí wọn, kàn dákẹ́. Ìjọ́ wo lórí tèmi gan tan fídíò láti jọ joy. Ṣé mo máa ń wá? I haven't got time. I don't even come on live videos because I haven't got the time. So kéèyàn máa sọ̀rọ̀ séèyàn kéèyàn dákẹ́ lẹ máa ń fẹ́ yín kà yìí. Téèyàn bá ti wá down ẹni wọ́n ń ṣe pé kinní ni kéèyàn máa fìyàn pa kó máa sọ̀rọ̀ séèyàn yàmàyàmà. Ẹ máa ń like ẹ̀ gan. A jẹ̀jẹ̀ pé àwọn ẹni tó máa ń wá regularly tó ń wá regularly. Ìjọ́ wo lẹ rí mi? Mi ní time. Man ṣiṣẹ́ gan mi kì í ní time ó yẹ kí n máa sùn ní báyìí night ni mo ṣe mi ń ráyè rárá so tí wọn bá ti wá dẹni yẹn ló ẹ máa sọ pé ẹ kíní kan ẹ gbé kíní kúrò wájú mi bí máa block ẹ tó bá tún kọ ẹni kíní bí so wọn gbọ́dọ̀ dá ló wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ ni wọ́n ń róòlù ní kíní kíní wọn gan wá ṣe ń bí kí ló wá ṣe ń bí kíní wọn ń róòlù ń bí kí ló ń róòlù ń bí fún kí ló wá ṣe. Tọ́n bá ti ń búyàn tó ń sọ̀rọ̀ síyàn kíyàn máa dákẹ́ kíyàn máa dá ẹnìyẹn lóhùn òun lẹ máa ń like kẹ́yìn kọ́ máa fẹ́ ẹnìyẹn pa kọ́ máa fi pa inú yìí máa dẹ̀ máa rẹ́rìn ẹ̀yìn ìka yìí náà máa rẹ́rìn ibi tó wà ní ẹ máa rẹ́rìn bí ẹnu yìí máa dùn. Go and sit down jọ kúrò bí get out from here. What do you mean is a payback? What payback? Ṣé lórí content tó ń ṣe lẹ́yìn máa ń count àwọn content creator máa ṣe content wọ́n á sọ̀rọ̀ síra wọn ẹ̀yin á máa count ẹ máa ṣe ya wèrè lé lórí lẹ́yìn tẹ́ lọ́pọlọ ẹ̀bà ẹ ti count ẹ ti times ẹ ti máa rò bẹ́ẹ̀ ni pé nǹkan ńlá gan nǹkan kinní kan ni ẹ lọ́ọ́ máa ẹ̀kẹ́ para yín lọ́jọ́ kan tí content creator ẹgbẹ́ èèyàn bá sọ̀rọ̀ sí wọn náà lè sọ̀rọ̀ sí padà it hasn't got any meaning kò ní meaning kankan. Tó bá fi ẹ́ pa jù o lè tàn kámẹ́rà fún kí wọ́n náà sọ̀rọ̀ sí padà ẹ̀yin lẹ máa ń take it too far content creator take it too far tí content creator bá ti pa fídíò ó ti lọ nìyẹn kò rántí mọ́ àfi tó bẹ́ẹ̀ ni ẹ bá tún sọ nǹkan míì ẹ̀yin lẹ máa ń take it bẹ́ẹ̀ ni pé ilé ayé fẹ́ parẹ́ content creator ò rí bẹ́ẹ̀ ni pé ilé ayé fẹ́ parẹ́ so ẹ má lọ para yín o mo ń sọ fún yín nínú fídíò yìí ẹ má máa take it bẹ́ẹ̀ ni pé nǹkan bẹ́ẹ̀ ni pé nǹkan bí ilé ayé fẹ́ parẹ́ àbí nǹkan kan it's not like that. We don't take it like that. Okay? We reply the person back and we've forgotten and that is it. We move on. So you better stop it. You better stop taking like as if there is a benefit oguni àbí wọ́n fẹ́ lọ jà war. We don't see it like that. We just see as if if you make pa èmi náà pa everybody
pa camera everybody ń lọ ni ṣe jẹ́ má lọ máa para ẹ má gbìyàn lọ máa lé sùkè lórí àwọn nǹkan báyìí. We see it as nothing. You just reply the person back, you switch off your camera, and that is it. So stop taking it too far. Okay? Your own problem is even more than what we are doing here. Face your problem. Face your own problem. Your problem is too much. You need to start from somewhere. Go and solve it. You need solution to your problem. Go and solve your problems. Your problems is too much. You need to solve them. Solve them. Yes, I don't mind. Okay? I don't mind. Okay? I can see that it doesn't matter. Yeah, jẹ́ kán wá. Kò ní mí nìkan jẹ́ kán wá. Ṣòro pé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n ni. Ẹ̀yin túlé yìí. Ẹ̀yin náà lẹ máa lọ. Ẹ lọ pe fóònù wọn lábẹ́lẹ̀. Ẹ lọ sọ nǹkan míì fún wọn. Ẹ̀yin náà lẹ tún wá ẹ tún wá sọ́dọ̀ tèmi ń bí. Ẹ tún wá sọ nǹkan míì. Bọ̀dá Saidi. Ó ṣe máa wá ṣe kinní kan fún ẹ o. Ẹ lọ sọ́dọ̀ wọn náà. Ẹ ní àwọn ọmọ yẹn náà ṣe máa wá jẹ́ ká ṣe fúnra wa. Kò ní mí nì. Okay? A ṣẹ̀ṣẹ̀ mọ́ra wa. A ti mọ́ra wa ti pẹ́. Hello? A ṣẹ̀ṣẹ̀ mọ́ra wa. A ti mọ́ra wa ti pẹ́. Mi wọn dẹ̀ ṣàìdá fún mi. Èmi náà ṣàìdá fún wọn. A ṣẹ̀ṣẹ̀ mọ́ra wa. Ẹ má wá pé a ṣẹ̀ṣẹ̀ mọ́ra wa. A ṣẹ̀ṣẹ̀ máa bára wa sọ̀rọ̀. Okay? A ṣẹ̀ṣẹ̀ máa bára wa. We are not new to each other. A new síra wa. So stop saying it like maybe we ṣẹ̀ṣẹ̀ meet mo ti mọ̀ wọ́n ti pẹ́. Àdẹ̀má ń sí ń sọ̀rọ̀ ti pẹ́. Ṣé ti ń gbọ́ báyìí sí ṣára yín ti ń balẹ̀. A ti ń sọ̀rọ̀, a ti máa ń bára wa sọ̀rọ̀ ti pẹ́. Mi kò bọ́ta báyìí wá sọ́ọ́rí ni. Okay? So tí n bá display pé mo wá bọ́ta mo wá sọ. Ẹ má wá rí bẹ́ẹ̀ ni pé mo àṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀, àṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀. Kò sẹ́ni tó lè kó sáàrin èmi àti wọn. Ẹ ti ń try oríṣiríṣi gan. Ẹ lọ sọ́dọ̀ wọn náà ẹ lọ sọ pé kíní. No, you can't. Ẹ lè wà rìn yẹn because a ti jọ wà ti pẹ́. A ti jọ jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ọ̀rẹ́ tipẹ́ tí a gbé sí orí kámẹ́rà tá fi hàn. Tá máa ń bára wa sọ̀rọ̀. So pé bóyá ẹ wá rí nsìn ẹ wọ́n pé àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ àjẹ́ ká wọlé sáàrin méjì ká pé Alfa Saidi ká pé star girl náà ká sẹ́rí wọn. We won't allow that. We know we were ready for that. We know people like you. We know. We already discussed about people like you. And eating of head tactics. We know. So stop it, okay? We know. So we've known each other for long. We're not just knowing each other. So stop thinking that maybe we just knew each other. No. We already known each other for a long time. He's not somebody that I just met. He's been my brother for long. And he's been my friend for long. We have our disputes sometimes, understanding, and when we settle it. Behind anything, we don't even... it's even because I came to say it. If I didn't say it, you wouldn't know. How would you know? You wouldn't know. How would you know that I speak to him if I didn't say it on my content? That Alfa Saidi she too. That maybe you don't even know if I'm joking. I'm calling him or call me or something. You don't know if it is real or it's not real. When people say things on the media, you all want to think it's real. It's real because you got nothing doing. Get something to do. It's real. So Tony is real. And we want to make you feel like it's real. And then the best okun. Okay? So even if it is real, who cares? Anything a content creator says, must it be real? It's real. It's starting on 2 times 2. I've known him for long. And I've been speaking, we talk. We've been talking for long. So don't think when we just met and then you think you can eat our head up together. You can't. We won't allow that. We were ready for that. If I didn't mention his name, how would you know that we talk? You wouldn't know that we talk. You wouldn't know. It's because I just I want to mention it online. You wouldn't know. And to buy more and more, yes, on ton, and to buy more la belle lumam, but okay, what I sorrow, loan. So back to Lizzie. Johnny Torito long. Wọ́n pè sórí chat mi ni. Ìwọ ló ti ń bú wọn, ló ti ń sọ̀rọ̀ sí wọn.
wọ́n dẹ̀ wá fi ẹ́ pa kékeré lórí chat mi ò lè gbá ara ẹ̀ ò gbá ìwọ dẹ̀ ń tan chat ò ń sọ̀rọ̀ sí wọn yàmàyàmá ẹ̀jẹ̀ ló ń rànù lára tiwọn náà èèyàn ni wọ́n nà ẹ̀jẹ̀ ni wọ́n nà so torí pé èèyàn ti já àfà ẹ̀yin èèyàn so tán bá ti kọ́ máa da kàlẹ̀bẹ̀ síyàn lára kọ́ máa tutọ́ síyàn lára kí wọ́n mú àmà kan fọmọ́ àfà lórí nítorí pé àfà ni wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ìkànnì yín àfà ni wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn àfà ni wọ́n ń tẹ́lẹ̀ gbà ẹ máa ní àtọ́rí àfà ni wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yin ò dẹ̀ lè gbarú ẹ̀ ìwà máa tí wọ́n bá ti wá ṣe nǹkan fáfá tó ń sọ̀rọ̀ àìdá sí wọn tó ń ṣèkà fún wọn tó ń bá ti wá fẹ́ sọ̀rọ̀ tí wọn ẹ wá ní àfà ni wọ́n ìwọ gan kọ́ ṣé wò ń ṣe àfà ṣé wò ń ṣe wòlíì so tó kọ́ dìgbà tán bá gbá nǹkan mọ́ wòlíì lórí kó tó sọ̀rọ̀ ẹ má gbá nǹkan mọ́ mi lórí o àbí kó tó sọ̀rọ̀ ẹ̀yin èèyàn náà lè máa ní ẹ ṣe sọ̀rọ̀ ńgbà yẹn so tí wọn bá ti jẹ́wọ́ àfà tó bá ti jẹ́ wòlíì kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tó bá ṣe nǹkan fún kó dákẹ́ kó mú mọ́ra ìkà nìyín ẹni tó ń ṣe kà tó ń ṣe bíi nígbà tí wọ́n ń sọ̀rọ̀ tiẹ̀ ṣé wọ́n ṣépè fún ẹ rí bó ṣe ń ṣépè lórí chaati ẹni tó ní akíníkan ló èpè orí èpè ńláńláńláńlá ẹ bá rí èpè ńláńlá tó ń gbé ọ̀tá tèmi náà ṣẹ́ lánàá mo ní nígbà tó ń pàkíyèsí mi chaati yẹn mi tètè débẹ̀ mi ò mọ̀ létà ó ti ṣe tán kí n tó lọ wò ó díẹ̀ ń bẹ́ẹ̀ ló bá ń ṣépè ìwọ ọmọ yìí báyìí ló máa rí fún ẹ ìwọ ọmọ yìí báyìí ló máa rí fún ẹ mo ní ìwọ ọmọ wo leléyìí ń sọ yìí báyìí ló máa rí fún ẹ lórí kíni kí náà fìlà fà kí la gbé kí la jù tó fi ń sọ pé báyìí ló máa rí fún ẹ kí ló dé má kanra mẹ́mi o mọ̀ bóyá mò ń ṣeré ni o mọ̀ bó ṣe jẹ́ sí mi o mọ̀ bóyá ẹ̀gbọ́n mi ni wọ́n o mọ̀ bóyá akànjọ́ ń jọ̀rẹ́ ni o mọ̀ bó ṣe jẹ́ ara ti ń ta ẹ́ o ti ń fẹ́ máa mú mi lórogún mú mi lórogún o Fọlá lórogún ẹ̀ okay má mú mi ní orogún Fọlá lórogún ẹ̀ please okay and anybody can call into my show into my chat you can't stop it anybody tó bá wùn ló lè pè sórí chat mi kí ló ń dùn ẹ́ kí ló ń ta ẹ́ lára o kò gbóhùn àbáṣà ìjìtù lórí chat mi nínú bí ẹ ara ń ta ẹ má jẹ́ kára tẹ ẹyán yẹn ní lára gan ara máa ń ta yín fún nǹkan gan o nínú bí yín gan a ti máa ń sọ̀rọ̀ tipẹ́ ẹ̀kọ̀ọ̀kan gbà mí tó bá pèsè orí chat mi máa pretend bẹ́ẹ̀ ni pé mi mọ̀ wọ́n rí I know him very well alright very very well I know him so you people should stop it okay anybody ló lè pèsè orí chat mi anybody ló lè pè sórí chat mi ó sọ̀rọ̀ sí wọn ó bú wọn ó fẹ́ kàn sọ tiẹ̀ ó fẹ́ kàn máa wò ẹ́ ó ní wọ́n ti ń ṣe irú ẹ̀ ó wá ń bú èmi ó ń sọ̀rọ̀ sí mi ó ń ṣépè fún mi ṣé mo ṣépè fún ẹ ni ń ṣépè fún ẹ nígbà tí mo sọ tèmi sọ̀rọ̀ láì má ṣépè náà kí ló dé pé tó máa sọ̀rọ̀ ẹyọ kan ìpè 100 ara ń tẹ ẹ̀gbọ́n ara ń jó ẹ̀gbọ́n ni nìyẹn náà èèyàn ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa àwọn láìkẹ bàbá Saheed Shittu láwọn láìkẹ ẹ̀dẹ̀ tíjọ́ bára yín sọ̀rọ̀ rí mi wá mọ̀ bóyá ìfẹ́ ra yín bóyá ẹ bára yín sùn bóyá ẹ ṣe pé kí mi ò kò kàn mí kí ló kí wá ní wàhálà ẹ kí ló wà lọ́wọ́ àwọn ojú mèmí fún tó ní afẹ́ wá sọ bá ń ṣe bára wọn sùn ṣó wà ń bẹ́ẹ̀ ni ṣé wọ́n lo gbé kámẹ́rà dání fún wa àbí kí ló gbé ṣé borí mi tóró ló fẹ́ wá sọ nǹkan tójú ẹ̀ ò rí kí ló kùn ẹ́ kí ni tiẹ̀ tó ló fẹ́ máa sọ bá ṣe ń tẹ̀lé ra bá ṣe ń ṣe gbá bá ṣe ń ṣàwò ó fẹ́ ara ń ta ẹ́ nìyẹn náà jẹ́wọ́ pa ara ń ta ẹ́ ni ara ń ta ẹ́ ara ń ní ẹ́ gan ṣọkọ méjì ló fẹ́ fẹ́ ni kò dẹ̀ tó bá fẹ́ fẹ́ wọn fi làtílẹ̀ náà kò dẹ̀ wá fẹ́ wọn fi làtílẹ̀ kó wá fẹ́ wọn bí tára tẹ́ẹ̀dẹ̀ òmọ̀gbà tó sọ pé ó sin orí oko ó sun orí oko ó sin orí oko wọn ṣé ọmọ yìí ti bá wọn sùn rí ni ló fi sọ pọ́n ló fi mọ̀ pọ́n sin orí oko lọ wo nínú fídíò tó ṣe ó ṣe mistake yẹn ó sọ bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ blogger tó ní intelligent ló máa gbọ́ sáìdì ibẹ̀ ìgbà tó ń pè mí tí mo kàn gbọ́ bẹ́ẹ̀ yẹn bí tó ti sọ pé ẹni tó sun orí oko bóyá sọ ó sáré súnkì pé o ṣe mistake láti sọ
kó sì kúrò ń bí ṣebí ẹ̀yin tán fún 2,000 ní kó sì kúrò ń bí kò ní dáa fún ẹ ìwọ dá tèmi ìwọ clean tèmi ẹ̀yin olùṣẹ́ ẹ̀yin oní depression ẹ̀yin ọmọ ìrankíran ẹ̀yin wèrè yìí ẹ bá ti ríyàn lórí screen aṣẹ́wó ni ẹ bá ti ríyàn lórí screen ó ń ṣe gbá kan ni ẹ bá ti ríyàn lórí screen ó ń ṣe kìnnì kan ni àwọn tẹrí lórí screen gan da jù yín lọ wọ́n mọ́ jù yín lọ wọ́n clean jù yín lọ wọ́n dàbí àdàbà gan jù yín lọ ẹ̀yin tó jẹ́ pé wèrè ni olóṣì oníṣekúṣe ni yín tá a máa ṣekúṣe kiri tí àrùn ti kún gbogbo ara yín irú yín yẹn ló kù fèmí pé ni èèyàn tó bá mọ èmi ló mọ èmi ẹni tó bá mọ̀ mí dáadáa ló mọ̀ mí if you don't know me or look mi ló fi máa judge mi wàá fi look mi wàá fi judge mi ẹni tó bá mọ̀ mí dáadáa ló máa ní wow really aṣọ kan máa ti ẹ̀ ń ṣe pé kí ni aṣọ ò rí bẹ́ẹ̀ ẹni tó bá mọ̀ mí dáadáa ló máa sọ bẹ́ẹ̀ ìwọ tó bá mọ̀ mí I don't care you don't need to know me and I don't even care about you I don't need to know you too okay I don't need to know you so àwọn ẹran ẹ tó wá bí ni mo ń dá lóhùn ó ní sinmi láyé ẹ̀ náà sinmi náà ṣáwọn lọ́ní kò sí ṣọ́ọ̀bù kó pàtẹ́ má tà ní kò sí ṣọ́ọ̀bù ò tà ó kọ̀ pàtẹ́ síbẹ̀ kò sẹ́ni raṣọ lọ́wọ́ ẹ ọmọ á ṣe chaati mẹ́ta lójúmọ́ tó yẹ kó wáṣẹ́ tó máa sáré lọ ṣe tí wàá pawó màá máa tójọ́ who has got time ta ló ní time fún ṣì yẹn ṣùgbọ́n kémi ní time fún yẹn kémi àtẹ́jọ́ máa tó ká máa bọ́tà ká máa tójọ́ kájọ máa bọ́tà kájọ máa fi máa ní mo fẹ́ máa tójọ́ ká fẹ́ máa reply ọlọ́run ò ní jẹ́ èmi ò dúró de monetization àbí kílẹ̀ máa ń pè kíní yẹn èmi máa ń ṣiṣẹ́ mo ṣiṣẹ́ ni mí máa ń ṣiṣẹ́ gan kí ló ń jẹ́ kò lè ra nǹkan tí mo bá need kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo like iṣẹ́ gan èmi máa ń ṣiṣẹ́ gan obìnrin láwọn tó máa ń rí mi níbi iṣẹ́ náà àwọn èèyàn máa ń rí mi níbi iṣẹ́ náà wọ́n máa ń rí mi tó máa ti rí wọn mọ̀ pé kí ló wá ṣe mo mọ̀ pé kí ni mo wá ṣe kí lẹ́yìn náà wá ṣe ń bẹ̀ nǹkan tó wá ṣe ń bẹ̀ lèmi náà wá ṣe kí ló mú ẹ wá bẹ̀ kí ni wọ́n wá ṣe ń bẹ̀ òun yẹ̀ lẹ́nu pé mo wá síbẹ̀ mo wá ń ṣiṣẹ́ láì ṣe pé mo jà láì ṣe pé mo ṣaṣẹ́wó ẹni tó mú ẹ wá díbẹ̀ náà ló gbé mi náà wá bẹ́ẹ̀ nígbà tí mi ṣaṣẹ́wó tó jẹ́ pé iṣẹ́ ni mo wá ṣe àwọn èèyàn máa ń rí mi níbi iṣẹ́ dáadáa tó máa ń wò pé òun tiẹ̀ ní ṣá èmi ní torí mo láti iṣẹ́ mi ò lè jalè mi ò lè gbébọn iṣẹ́ ni mo dẹ̀ mọ̀ pé tí mo tún lè ṣe jọ nítorí tọlọ́run o má mú ọ̀rọ̀ tèmi mẹ́nu má mú ọ̀rọ̀ mi má mú mẹ́nu èmi ò kí wọ́n ń ṣe chat ṣé mi ráyè ni mi ráyè ìwọ ló sọ̀rọ̀ ẹ̀ dìyà social media tó rò pé bóyá o ti ní stand ipò fẹ́ máa ṣorí burúkú èmi ò bẹ́ ṣorí burúkú tó ń ṣe yẹn gbogbo àwọn èèyàn ti rí ẹ bí wèrè èmi ò ń ṣe wèrè responsible lady lèmi responsible girl lèmi èmi ò ya wèrè mi ò sínwín bíi tiẹ̀ ìwọ ni wọ́n gbé síìtì sórí social media tó ń wá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru tó wá ń ṣe chat ń bẹ tí gbogbo èèyàn ń wò ẹ bí wèrè èmi ò lè join ní wèrè club ẹ mi lè join ní club wèrè ẹ kò jọ wọ́n wẹ́n tẹ́jọ́ máa ṣe bí ẹlẹ́dẹ̀ tẹ́jọ́ máa dára yín lóhùn o mi ò ní time gbogbo rádaràdá yẹn tí n bá rí pé o ti fẹ́ máa ṣe é jù máa bọ́ta máa tó dẹ lóhùn bẹ́ẹ̀ pé káwá jọ máa wá lójoojúmọ́ ká máa wá lójoojúmọ́ ká máa wá lójoojúmọ́ tó bá ti sọ kémi náà sọ tèmi tí wọn náà bá ti sọ tèmi náà mi ì ní time fún yẹn mi ń ṣe wèrè bíi tiẹ̀ ìwọ ló ti ya wèrè ìwọ ló máa sáré gbọ́ update mẹ́wàá jáde ló máa ló fẹ́ wá báyàn kan fẹ́ wá ṣe òun fẹ́ ṣe chaati ó fẹ́ tákù eléyìí ó fẹ́ èèyàn mẹ́rin ló fẹ́ bájà ó rí kí gbogbo èèyàn wọ̀ ẹ́ bí wèrè ni wọ́n bá kíyàn tó ti bájà láàrin oṣù kan àwọn ka 5,000 ṣé irú ìwọ ilé mi fẹ́ máa bá ṣe ìwọ tó pé fìjà bí ní ẹ tó jẹ́ pé ọjọ́ kan èèyàn márùn-ún èèyàn mẹ́wàá ni wọ́n máa bájà ṣé mi ní ráyè gbogbo yẹn gbogbo òṣì yẹn ibi tó ti ń báyàn jà kò sẹ́ni tó ń rajà kún wọn kò sẹ́ni tó ń wọlé kò sẹ́ni tó ń jáde ibi tó ti ń tajà kò sí owó tó ń pa ṣé ìdí yẹn ni mo fẹ́ dúró dè tí màá ti bọ́ta tí màá ti lọ pawó wọlé tí màá lọ lùzò owó ọjọ́ kan màá wá dúró síbi pé wọ́n bá jọ ń búra tí ò sí nǹkan tó yọ ń bẹ̀ tó kàn ń káṣọ 1904 ń kó sára tó tà
wàá máa ṣe chat wàá máa sọ̀rọ̀ ibẹ̀ náà ló ń rù sí ló ń gbẹ sí o rò pé èmi àti àjọ máa jókòó àjọ máa ṣe o ò tí ì rí customer mi sì ń dára customer ẹ lọ wá another customer tẹjọ máa exchange ẹ tẹjọ máa wá tẹ máa wá lọ all the time èmi ò ráyè because èmi láti mówó wọlé ìwọ ló jókòó ló mówó wọlé ló jẹ́ pé òun daṣọ bora ni tó jẹ́ pé aṣọ tó ń dà bora kò sí nǹkan kan tó bá dé kò sí customer tó wọlé wá bẹ́ẹ̀ kò sí customer nǹkan kan tó wọlé ò mú scissors dání kó máa gáṣọ ìwọ láláṣọ tẹ́ máa kọ́ ní tí ò kí ń gáṣọ mi ò gbọ́ rí kéèyàn máa lóhun ta aṣọ òun ta yáàdì aṣọ kéèyàn dẹ̀ máa gbọ́ scissors pẹ́kẹ́n mi ò gbọ́ rí ìwọ fọ́sà aláṣọ tí máa rí láyé mi tí ò ní scissors tí ò kí ń gáṣọ ó tajà níbi tó wà náà òun ló fẹ́ yàwó ló ṣe sínwín èèyàn tó bá ń tajà àwọn èèyàn wọn máa wọlé wọn máa gbé báàgì jáde wọn máa wọlé wọn máa gbé báàgì jáde wọn máa wọlé ibi tó kí ń ṣe chat yẹn gan ó máa pa ni nígbà tí customer bá ti pọ̀ jù ṣé wọ́n tó rí customer tó sẹ́ni tó ń rajà lọ́wọ́ ta ló fẹ́ rajà èpè kò sẹ́ni tó máa rajà èpè lọ́wọ́ ẹ̀ bí tó káwọn aṣọ òṣì yẹn sí wàá bú èpè oríṣiríṣi ta ló máa raṣọ èpè lọ́wọ́ ẹ̀ ṣé mi máa ní mo fẹ́ raṣọ èpè lọ́wọ́ ẹ̀ ni àbẹ́lómi ló máa lóhun ibi tó fi ń taṣọ àdúrà sílẹ̀ àwa láṣọ èpè ló ń fẹ́ máa wọ̀ sọ́rùn ẹni tó ń sínwín lójoojúmọ́ tó ń ṣépè lójoojúmọ́ wàá gbé lẹ́bọ wàá gbólógùn wàá gbáfa wàá gbé ọ̀sán yìí wàá gbé wọn wá síbẹ̀ wàá ní kọ́ máa perí èèyàn láì dá níbẹ̀ tó o mọ̀ pé àwọn èèyàn ń wo gbogbo bó ṣe ń ṣe orí burúkú yẹn ò wá fẹ́ pé kọ́ máa patronize ẹ̀ kọ́ máa bẹ́ẹ̀ ra eégún ìwọ tó gbé eégún wá sí ṣọ́ọ̀bù tó gbé Ṣàngó wá bẹ́ẹ̀ tó gbé ìlàlà wá bẹ́ẹ̀ tó ní kọ́ máa bu èpè fún gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ òun wá bẹ́ẹ̀ kó máa ta wìtìwìtì ó lè ta because àwọn èèyàn máa sá kò sẹ́ni tó fẹ́ wọṣọ àìláìlà sára kò sẹ́ni tó fẹ́ wọṣọ eégún kò sẹ́ni máa wọṣọ Ṣàngó sára kò sẹ́ni tó fẹ́ wọ̀ ọ́n bá ti rírun nǹkan bẹ́ẹ̀ yẹn lágbègbè wọn yàn máa ń sá ni òun ló fi ní customer òun ló fi jẹ́ pé ìyá ọba ńlá customer lọ́tún customer ló sì ní ìwìwìwì èrò ń lọ èrò ń bọ̀ ni gbogbo ń tọ́ ń tà báyìí èrò ń bò ni nígbà tí ìyá ọba ńlá ò gbé Ṣàngó sínú kò gbé Ṣàngó wá kò gbé gún wá sí ṣọ́ọ̀bù ẹ̀ kò gbá láwo wá síbẹ̀ kán wọṣọ awo tẹ́ kán máa wá ṣe kí ni kán máa lu ṣẹ́rẹ́ ń bẹ̀ ó bá gbé wá kò sẹ́ni tó máa wọ bẹ̀ má flag mi jẹ́ kí n sọ̀rọ̀ àárọ̀ la wà jẹ́ kí n sọ̀rọ̀ kò sí tó bá gbáláwo wá kò sẹ́ni máa ra jẹ gbóyàn máa sá lọ ni ìwọ náà ló máa gbáláwo wọ ṣọ́ọ̀bù ẹ wàá gbé níṣègùn wọ ṣọ́ọ̀bù ẹ wàá gbé babaláwo wọ ṣọ́ọ̀bù ẹ wàá gbónífá wọ ṣọ́ọ̀bù ẹ wàá gbá ìlàlà wọ ṣọ́ọ̀bù ẹ wàá ló fẹ́ máa tajà ta ló fẹ́ rajà irú ẹ ibi tó ń gbá ìlàlà wọ̀ tó ń wọ́n obìnrin ìlàlà sí ta ló fẹ́ wọ̀rú ẹ ìyá tó gbà ìlàlà sí ṣọ́ọ̀bù lágége orí bí ọ̀gẹ̀ ṣe ń tà wìtìwìtì tọ́gẹ̀ ń tà wìtìwìtì gbogbo ṣé ní gbogbo tó ń ṣe ó ń tà wìtì kúrò ń bí jàre kó ṣì kúrò ń bí ǹjẹ́ ò lẹ ti rí mi online abẹ́ máa gbọ́ wèrè kélé tó lè sọ ṣé mi ló ń báwí àbí ẹni kejì ló ń báwí ó jẹ́ forúkọ sí tó ní mo ti delete ẹ kúrò ìjọ́ wo lórí mi tí mi kí n wá bọ́ta kí n sọ̀rọ̀ ṣé mo ráyè ni so kó máa sọ̀rọ̀ sí mi kí n dákẹ́ kí n máa wò ó ẹ̀kan kan náà máa dá lóhùn máa fún lésì padà tí n bá ráyè náà èmi ni wọ́n wá ń ṣe chat fún ni wọ́n ń sọ̀rọ̀ sí èmi ni wọ́n ń sọ̀rọ̀ sí lóhùn ló ń ṣépè fún gbogbo èpè tó ṣe kó bọ́ sórí ẹ̀ kó tọmọtọmọ àdàbí tí n bá ṣépè fún ẹ tó wọn gbọ́dọ̀ pè sórí chat mi mọ́ gbogbo èpè tó ṣe báyìí kó bọ́ sórí ẹ̀ kó bo orí ẹ̀ lọ ni láti bàbá aṣọmọṣọ Ọlọ́run mímọ́ kó bọ́ sórí ẹ̀ ń ṣàlá o ìwọ ìkà burúkú yìí wọ ẹni bíi wàá fẹ́ bú gbogbo èèyàn ò fẹ́ kán bú wọ nígbà tó ọba ńlá màmá ọba ńlá madam ọba ńlá tó ti kúrò lẹ́yìn ẹ̀ mo ti mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́ mo ti mọ̀ pé ayé ẹ̀ ti wọ ìkan náà ní ọba ńlá madam ọba ńlá fi ẹlẹ̀ ó ti lọ ìwọ kan yìí náà ni ọmọ iṣẹ́ Bisco
ó ti sá lọ fún ẹ, gbogbo everybody ti sá lọ lẹ́yìn ẹ, ta ló kù lẹ́yìn ẹ? Èrò lẹ́yìn ẹ, èrò lẹ́yìn wa, wọn kò sérò lẹ́yìn ẹ, wọ́n sá fún ẹ, wọ́n sá, tó bá ń gbọ́ sá fọ́fọ́tì, sá fọ́fọ́tì, ó yá sá fọ́fọ́tì, wọ́n sá. Madam Ọba láti sá fún ẹ, tó bá ń gbọ́ fèrègè, fèrègè, fèrègè,